Baba oh, Baba Mariti, international protocol, we salute you. Baba oh, Baba Mariti. Baba oh, Baba Mariti, international protocol, we salute you. Baba Mariti, the ogbonge landlord. Baba Mariti. Lady am. Ṣé ọmọ bí yọ wà? Ẹyin sùn rẹ̀ kàńtà ẹ̀jì. Fẹ́ bá yín ṣe é. Èmi. Ṣé ẹ láìkì ìwé wo ní ẹ̀yìn ẹ̀ parọ́ ṣèbí tẹ máa ṣe ṣóṣòṣò wọ ní bí ìkúrú nítorí tẹ fẹ́ jẹ ẹ̀. She what? Lèmi. Ṣé ọmọ bí yọ ọjọ́ kò lé? Wo lady am, kí mo bá ka 1 to 50. Kí mo bá jí ọ ní kúkú. Ẹ̀ka 200. She what? 1 to 50. You only you waka come. Oh my God! Yay! Ayé ni tèmi bá ní. Ìwọ ọmọ yìí, mo dẹ̀ jìyà lórí ẹjọ́ tó ń ṣe yìí lọ. Jesus is Lord. Ọmọ ní dáràn. Ọ̀rọ̀ ni mo sọ, mi jáde nínú ilé. Baba. She what? Baba hello. Nígbà tí wọ́n sọ tí bá ṣẹ́yìn ẹ̀yà tẹ̀ dárí jí mi. Ọ̀dà ẹsẹ̀ ló mìíràn kókò lágbàdo. Á tù ọ́, ara tù ọ́, ara tù ọ́, mi ara tù ọ́. Baba oh, Baba Mariti, international protocol, we salute you. Baba oh, Baba Mariti, international protocol, we salute you. Wọ́n jẹ lójú. She what? Baba Mariti, na everything wey he eye see na him must talk. Everything wey he eye see na him must talk. Even the one wey you no see, he must to talk am. Wo, à ń pè ọ́ padà, kò sí. Lady am. Ṣé ọmọ bí yọ wà? Ẹyin sùn rẹ̀ kàńtà ẹ̀jì. Fẹ́ bá yín ṣe é. Èmi. Ṣé ẹ láìkì ìwé wo ní ẹ̀yìn ẹ̀ parọ́ ṣèbí tẹ máa ṣe ṣóṣòṣò wọ ní bí ìkúrú nítorí tẹ fẹ́ jẹ ẹ̀. Lèmi. Ṣé ọmọ bí yọ ọjọ́ kò lé? She what? Wo lady am. Continue. Kí mo bá ka 1 to 50. She what? Kí ọba dìde, kí mo bá jí ọ ní kúkú. Ẹ̀ka 200.
mi dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ mi dẹkún. Ìwọ fẹ́ báyọ̀ sí mi rèé. Má jẹ́ mọ mérò ló fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọba máa ń lọ dúró lẹ́ṣẹ̀. Ṣé wàá òkè? Ẹ wá jókòó báyìí, ṣé kò sí? Wo la rí o? Káàmì sùúrù. Ìyàní kí ló ṣe lè rí? Ó fẹ́ jókòó sẹ́sẹ̀ mi. Ṣé ọmọ ẹbí kan fẹ́ jókòó nìyí? Ní kí ni ẹ lè tẹ kọ̀ǹpútẹ̀ látọjọ́ yìí? Mo mọ nǹkan tẹ̀ ń wá. Ṣé mo máa ṣe ṣóṣóṣó káàkiri lé? Mo mọ nǹkan tẹ̀ ń wá, mo tún wá gbé wá fún yín. Mo gbé gbogbo ẹ̀ wá fún yín. Kí ni kíní ọ̀hún? Òun rèé, kíní ọ̀hún rèé. Ebi kò dé yanni. Ẹ̀rù bá ọwọ́ mọ́. Ẹ ní sùúrù. Wo yọ̀ọ̀bá fẹ́ kí gbàdúgbàdú gbowó àgbàdo lọ́rẹ̀. Tí mo bá rí ọkọ ọba jókòó síbẹ̀ ni. Àkọ́kọ́ jí ọ ní kúkú. Kí ló dé? Ọba jókòó lé mi lẹ́sẹ̀. Apostle, we hear of this. Ọ̀daràn ní oore o. Ní kí ni irọ́ náà dẹ̀ ni? Baba Mariti. Wọ́n ní ẹ wá jẹ sàrà. Ẹlẹ́jọ́ wọnú. Ṣówó epo lọ ní kẹ́ mú wá dàbò wà ká. Àbí? Wọ́n ní kẹ́ mú wo iyọ̀ wá. Kí ẹ kò jẹ sàrà lásán. Ẹ wá sọ pé ọjọ́ wọ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí ẹ snap picture kẹ́yìn náà kẹwàá lórí Instagram, lórí Facebook, lórí Twitter. Ẹ wá di international. Ẹ máa di Mr. Phenomena. Ẹ wá ṣe bẹ́ẹ̀ ní pé ìjàsẹ̀ yìí ló ń jásì fún ara yín. Wọ́n ti wá yé mi bẹ́ẹ̀. So àjọmọ̀rin ni ẹni àkóbálẹ̀ ń wá. Ọ̀fẹ́ sọ mí di bàbá Ìjẹ̀ṣà kejì. Kí ni mo ṣe fún ọ ìwọ mọ̀? Sàmùsàmù lájojú ọ̀tún rẹ̀. Kùkúlùkù láfọ́tòsì rẹ̀. Wọ́n ti ṣe pé abiyamọ ń ṣe pé mẹ́. A fẹ́ ẹ̀bù kárí ayé ni kẹwàá di international. Go international. Ẹ máa kọ́ máa bá yín gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́lá lè. Ọ̀rọ̀ òṣì. He's a married woman now. Èmi single èmi now. Ẹ mọ̀ mí now. Baba Mariti. Baba Mariti. Yóò dẹ̀ mọ̀ wí mo mọ iná náà. Baba Mariti. Mo máa máa pọ̀ sísan ilé mi sí ibi kí ojú mi ti máa tó gbogbo rin ni. Ìgbórí. Baba Mariti, I got you. A máa ṣe kóbókóbó. Ayé tó tò mójúbà ọmọ aráyé. Ọlọ́run mo mọ̀ yín o. Jésù Kristi mo mọ̀ júbà rẹ o. Kí ẹ bá ṣe wíire o ti fi ìran ìjìnlẹ̀ hàn mí. Kí tó àsìkò kí ọmọ fẹ́ hùwà aláàbí. Àwọn méjèèjì lápapọ̀. Wọ́n fẹ́ sọ mí di bàbá Ìjẹ̀ṣà kejì. Kí wọ́n gbé sórí íńtánẹ́ẹ̀tì kí gbogbo aráyé á máa wò ó bí ọ̀daràn. Lẹ́sì wí pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ kú ṣe. Mariam wí máa gbà ó dẹ̀ mí ṣe náà pé máa gbà nínú ilé. Ó ti dà. Ó ṣé Olódùmarè ó ṣé o. Baba Baba Mariti. Baba Mariti. International logo, we salute you. Baba Mariti, the ogbonge landlord. Baba Mariti, no dey gree for anybody. He no go ever gree for anybody. Ogbonge comedy. Sir Victor Olutomi, I throway salute. If you dey watch this series, abeg carry water for your side. Especially if you dey chop pepper, just take water, take your time, relax and enjoy this ogbonge comedy.